nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì sí. ọ̀kan ló allegation ni pé opportunity táwọn ní láti lé Olóòlù kúrò nílẹ̀ Ìbàdàn òun ló lọ block ẹ̀. In what way? Lọ́jọ́ tí mo dé ọ̀dọ̀ ọmọ tọ́rọ̀ kàn mò ń reverse wọn ìtàpánlé ni pé màá bá àwọn èèyàn mi sọ̀rọ̀ torí unity la lè fi win. Màá pè wọ́n á jọ sọ̀rọ̀ káti ẹ̀ sọ pé owó tá a fún ẹ nìyẹn ló bí wọn nínú. Táwọn ò bá lè pè mí wọ́n láwọn kan tí wọ́n mọ̀ pé tí wọ́n bá pè mí mi gbọ́dọ̀ má dá wọn lò. Owó tẹ sọ pé fún wọn ẹ lọ stop ẹ àbá stop ẹ plan ta níní àbá stop ẹ instead tí n fi rí yẹn èébù mi ni mo rí ló jẹ́ mi náà ó decide pé okay ajẹ́pẹ́ ní plan aburú mi tẹ̀ fẹ́ ṣe nílẹ̀ Ìbàdàn which is very clear tí mi ò dẹ̀ withdraw rẹ̀ torí mo sure kí lẹ fẹ́ fi ṣe wọ́n ń gbèyàn lọ kóòtù ṣe wá lè tó báyìí ẹni ó bá fẹ́ gbé Olóòlù lọ kóòtù kò nídìí kó ṣẹ̀ṣẹ̀ rí ọmọ wàlíyà yẹn kó tó gbé lọ a lè fi ọmọ wàlíyà yẹn sí exhibit táwọn fámìlì rẹ̀ bá ní ó mọ̀ ṣe kí ẹni kan tí ẹ̀ tún sọ lémi ni mo kọ pé kó sọ pé òun ò ṣẹjọ́ mọ́ àwọn èèyàn ò ṣe bẹ̀rù Ọlọ́run báyìí mo fi ọba tó ní mi búra àṣọ tó jọ mo tún encourage ẹ̀ ní pé tó o bá ló ṣẹjọ́ àwọn náà ti prepare lawyer ní tìtorí ìjà tó jẹ mọ́ wọ́n ti yàn mọ́lé kì í sí ọ̀rọ̀ mùsùlùmí nìkan ọ̀rọ̀ humanity ni ọ̀rọ̀ humanity ni ò kì í sí ọ̀rọ̀ mùsùlùmí nìkan. Mo gbìyànjú tó bá jẹ́ pé wọ́n pè mí ní àjọ sọ̀rọ̀ àti pé kò tí ì léètì ọmọ Kẹ́ńyà kan ló dìde tó lọ sùn gbogbo ìlú Christian kí náà ti ń pè Anten àbí kí náà ń pè Vatican City ó dẹ̀ sùn Rome along ó ní wọ́n pa Jésù ní 2200 years ago lórí àbòsí òun fẹ́ gbẹ̀san 2200 years ago lọ́sẹ̀ gbé kéèsì ẹ̀ lọ kóòtù kí ló burú ń bẹ̀ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ free ilẹ̀ Yorùbá ẹ nídìí ọmọ yẹn go to court a fẹ́ secure right wa wọ́n infringe upon our right court ó granted tẹ́ bá béèrè tẹ́ bá rí pé ní good stand tẹ́ dẹ̀ rí pé ní good case tẹ́ bá dẹ̀ lè ṣe yẹn mo ti mú advice yẹn wá mo ní ẹ lọ court tẹ́ bá lè lọ court then you negotiate ẹ jájọ jókòó ọ̀rọ̀ à ń tira ẹni mọ́lé àníkẹ́ mọ́sẹ̀sìn yín nítàlómi tó ń gbínú pé kò gbọ́dọ̀ sí mọ́ ìjọba gan ò lágbára láti stop àwọn ẹlẹ́sìn kan o ìfẹ́ lèèyàn fi pe ẹni tí nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ pé kó da tọwọ́ ẹ lẹ́ o ìjọba gan ò lè sọ fún yàn pé ẹ drop ẹ̀sìn yín níjọ́ tí ẹ ti stop àwọn ṣíà láyé Buhari ní Kaduna sẹ́rí pé rí wọn stop ni kò possible ni ti ń jẹ́ ẹ̀sìn is an opium of the people ẹ pè wọ́n mọ́ra ẹ negotiate ẹ múnú wọn dùn àwọn náà drop tọwọ́ wọn sílẹ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ ní ọ̀bùn rí kú ọkọ̀ tìrọ̀ mọ́ ẹni tí ò tí ní nǹkan tí ó ṣe ní ó máa sọ pé nìkan ló block wé òun wọn làwọn kan tún ní white tó sọ pé wọn bá Olóòlù sọ̀rọ̀ ṣé Olóòlù jọta mi ni ebe èèyàn bíi tèmi ni ó kọ mùsùlùmí ní jẹ́ kódà bí ó sì Islam kí ló dé tí mi ní bá sọ̀rọ̀ I'm free to talk with him and I don't have nobody has moral right to stop me pé nítorí pé mo lọ bá Olóòlù sọ̀rọ̀ dẹ́pẹ́lẹ́ sọ pé mi ò rí rí láyé mi ìmọ̀ nọ́mbà bàbá yẹn àjọjú ó sọ̀rọ̀ rí àwọn lè mọ̀ mí èmi ò mọ̀ wọ́n kí ló dé tẹ̀kàn ń rọ̀pù gbogbo nǹkan tí ò nítumọ̀ mo ń ṣàlàyé eléyìí because torí ẹni tó lajú torí ẹni tó gbọ́n là fi ń dáṣọ òmùgọ̀ balẹ̀ òmùgọ̀ mà pọ̀ ń kọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá dáṣọ burúkú fún kò dámọ̀ bẹ̀tẹ̀ ẹni tó gbọ́n tí ò ní wọ aṣọ yẹn ẹ dáṣọ rẹ̀ kó fàyín kóun lè appreciate ẹni tó ránṣọ kì í ṣe nítorí tiyín nítorí àwọn alásìgbọ́ mi ló jẹ́ kí n ṣàlàyé yìí wàláì mọ̀fọ́lọ́hún ọba búra bí ó blọ́ọ̀kù ẹnì kankan
lórí ọ̀rọ̀ olóòlù ẹni ó bá mọ̀ pé òun wọ̀ tí sọ̀tò òun this is fraud go there ẹ lọ sún ẹni tẹ́ bá mọ̀ pẹ́ sùn ẹgbẹ́ Wàsílà náà mọ̀ tẹ́ bá mọ̀ pàgbára yín ká bágbára yín ọ̀bá sì ká ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ fọwọ́ fà àmọ́ mo mọ̀ pé ntí àlàáfíà bá yanjú tì fìtínà ò lè yanjú ẹ̀ bí fìtínà bá débẹ̀ tó ló wọn yanjú ẹ̀ yóò tún create another problem. Àwọn kan ń bẹ lókè wọ́n yìnbọn ẹnu àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n dìtẹ̀ àwọn kan ń bẹ lókè wọ́n yìnbọn àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n dìtẹ̀ àwa òkúkú lẹ́ta lọ́wọ́ bèlè bọ́n ìláyé ìwà ìdú ọba ẹ̀dá Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi ká lè rojú sádì ní Olúwa mi. Àmín o ká lè rojú sádì ní Olúwa mi ká lè rojú sádì ní Olúwa mi o ká lè rojú sádì ní Olúwa mi ká lè rojú sádì ní Olúwa mi. Ẹ̀yin traditionalist nǹkan mẹ́ta ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ olódodo tẹ́ bá ń pera yín lólódodo fi proof òdodo ni pé ẹ má máa dájọ́ with emotion ẹ má máa dájọ́ ṣègbè níjọ́ tí nǹkan kan bá kàn yín níjọ́ tí mùsùlùmí bá ṣe ń tí ọ̀dà èmi ò wí ẹ wùjọ́ tí mo ti ń ṣe wá sí ní tí mùsùlùmí ṣe tí ọ̀dà ò ṣe yìí ẹlẹ́sìn traditionalist kan ló ṣe ń tí ọ̀dà yìí mo ti rí èèyàn bíi méjì tí a jáde tí a sọ òdodo ọ̀rọ̀ tí a jẹ́ traditionalist ẹ̀yin tẹ́ ẹ jẹ́ agbẹnusọ lórí internet kí lẹ̀ ń wò ẹ jáde ẹ sọ̀rọ̀ sẹ́ńtẹ́ǹsì fọmọbìnrin yẹn dà owó tán gbà lọ́wọ́ ẹ̀ sówó tó dáa ni sówó ẹ̀tọ́ ni irọ́ tí wọ́n ń nù tán ni kó máa wí sẹ́ńtọ́ yẹ ni ẹ jáde ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jáde ọ̀tọ̀lẹ̀bí tiẹ̀ ọ̀tọ̀lẹ̀bí táwọn bàbá yìí ajáde àti sọ ẹ̀bí tiẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ traditionalist tó bá jẹ́ pé òdodo lẹ́fí ń báyé gbé tẹ́yìn náà ò tí ì fẹ́ di bí àwọn èèyàn yìí ẹ jáde ẹ kọ̀ndẹ́mù ẹ̀ tọ́ba dọdún tí ń bọ̀ ó ṣeé ṣe kí nǹkan díẹ̀ ò fẹ́ ṣẹlẹ̀ èmi ò mọ tó fẹ́ ṣẹlẹ̀ torí mi ò kí ń so wàhálà bẹ̀tẹ̀ lọ package ẹ̀ repackage ẹ lọ adjust ó possible kí aráàlú gangan ká má fi gbogbo ara mọ́ o lọ́dún tó ń bọ̀ gbogbo ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ adjust ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ ṣọ̀rẹ́ pẹ̀lú àwọn èèyàn yìí ẹ jọ gbé pọ̀ kan rí i pé kì í ṣe pé ẹ fẹ́ ṣaburú kan fáwọn lẹ́ẹ̀fí ẹ lè gbá nǹkan bá ìtúláàsì fẹ́ lẹ́ẹ̀fí máa gbà á ẹ̀yin traditionalist mi bá ẹnì kankan jà gbogbo ẹni tó bú mi nínú yín ẹ̀yin sọ̀tá mi ẹ̀yin náà sọ bó ṣe yé yín mọ́ ni èmi sọ tèmi bó ṣe yé mi mọ́ èsì mẹ́ta tí mo fọ yẹn have my reason the first reason ni pé mo fẹ́ call attention yín pé ti dìré ntẹ ẹlẹ́fẹ́ gbèjà ẹ̀sìn yín lórí àwọn tí ń bú ẹ̀sìn yín lẹ́fi bẹ̀rẹ̀ ẹ ti gbèjà débi pé majority àwọn tó ń bú yín ti dákẹ́ àwọn ará àwọn míì tẹ́ ń pọ́ dẹ́yìn 30 ọdún yóò lè díẹ̀ o ẹ ti dìré gbogbo ntọ́wọ́ bá ti wọ̀ ó ti dàdánwò ẹ ti dìré ẹ padà sórí ntẹ́ fi bẹ̀rẹ̀ ẹlẹ́fẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn yín ni bẹ́ẹ̀ bá wá ń bú ẹ̀sìn tèmi tẹ́ ń bú àwọn ẹ̀mọ àwọn tí wọ́n bú ẹ̀sìn yín ẹmọlé bàbá wọn ẹmọlé ìyá wọn báwọn arrest ẹ̀yin kí ló dé tẹ̀yin ọlọ arrest wọn ẹmọlé bàbá wọn ẹmọlé ìyá wọn tẹ́ ẹ bá ti ń bú Islam gbogbo wa lẹ ń bú èmi náà tí àti mo jókòó lé lórí lẹ fẹ́ kàn yẹn bí tí àyẹn bá kàn kí lẹ fẹ́ kí n fi jókòó Islam láyọ̀ wa lórí ire wa ẹ lè máa bú Islam Yorùbá ní tán bá ń bú ẹtù orí ọmọ ọrọ àwo ẹ mọ àwọn tí wọ́n ń bú ẹ̀sìn yín ẹ lọ arrest wọn ẹ tọwọ́ bọnú ìgbésí ayé tiwọn náà sọ̀rọ̀ wọn ẹ má jẹ́ kó jẹ́ tọ̀rọ̀ ẹ̀sìn mọ́ n ló fa nǹkan mẹ́ta tí mo sọ yẹn àkọ́kọ́ tí mo fi fèsì ní tẹ́ ẹ sọ ni mo gbé ọ̀rọ̀ lé lórí omi ò dọ̀tá yín o bẹ́ẹ̀ bá dẹ̀ láti dọ̀tá kò sí problem kìlá náà ní yóò ní àkíyè àyàtà o wà nánú ìdá mìtìnà àsájòtàgà nìyà àmọ́ ara wa tẹ́lẹ̀ tá a fi jọ ń gbáyé àgbóhùn ara wa tẹ́lẹ̀ tá a fi jọ ń gbáyé bàbá náà jọ sọ̀rọ̀ mọ́ kò sí kankan tí ó ṣẹlẹ̀ àmọ́ humanity ó ṣe pàtàkì nínú ayé àkọ́kọ́ ó nígbà tẹ́ ń tọwọ́ bọ Kùránì lọ́tún lọ́sì twisting ni mo sì tún maintain ẹ invite mi ẹni kí n máa bọ̀ mo dẹ̀ lẹ́ni tí ó pé kí n wá argue òun náà mú scripture tiẹ̀ sílẹ̀ pé n tí ìwé ẹ̀sìn tó ń gbé wá nì ìwé ẹ̀sìn tèmi ni wọ́n fẹ́ tọwọ́ bọ̀ ìwọ náà mú tiẹ̀ jáde kémi náà mọ̀ tèmi náà tọwọ́ bọ̀ náà ìgbà yẹn lọ́rọ̀ tó sọ ní tí mo wí nìyẹn ìkejì
ẹ sọ wípé paracetamol 10 naira ó lágbára ju àlá lọ, déédéé níta ẹgbẹ́ wa lèmi náà dá padà, kò dé fún pé Akéwùgbà Góòlù náà àmọ́ pẹ̀lú èèyàn báyìí ni ogún bàbá mi ogún ìyá mi ẹ wá lọ́jọ́ ọjà ò tí ìyá kí ló tún kù. Èmi náà ò sì sọ̀rọ̀ kọjá ẹnu, mò ń gáìdì àwọn àfáà tí wọ́n ń fèsì pé àwọn èsì kéékèèké kan bẹ tẹ́fọ̀ tí ó da gbogbo nǹkan tí wọ́n bá ń sọnù ló jẹ́ kí n sọ yí pé dátà 5 naira kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà, tọrọ gúgú ayé ó gúgú ọ̀run gan nínú data 5 naira. Déédéé paracetamol tẹ́yìn gbé wá lèmi náà gbé wá, ó ṣe wá di tó dariwo. Ẹlẹ́ẹ̀kẹta òun lọ̀rọ̀ pé igi ń wù nínú iná, pé ìfàbú ni Kùránì mú wá. Nítorí bá mú pílánẹ̀tì kan tó lè máa rọ gíláàsì, pílánẹ̀tì kan tá àfojúrí tí ọ̀sẹ̀ ni ó débẹ̀, wọ́n ní rọ sílífà gbogbo wa sì gbàgbọ́, wọ́n ní kan rọ sọ́lfọ̀ gbogbo wa sì gbàgbọ́, ọ̀kan rọ iron irin gbogbo wa sì gbàgbọ́. Tó o bá lè gbà yẹn gbọ́ kí ló mọ̀ ẹ́ tó ní gbàgbọ́ pé gílé wù nínú náà. Ó tán, mi ò búlì yín, bẹ́ẹ̀ bá dẹ̀ ló ti dìjà náà nìyẹn, no problem. Àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ní àlàáfíà tí wọ́n fẹ́ràn Ọlọ́run tán dẹ̀ gbàgbọ́ yẹ, a lot of them, àwọn olórí ìṣẹ̀ṣe pè mí gan tán dẹ̀ ń sọ fún mi pé àwọn mọ̀ pé àwọn ọmọ àwọn náà dá ilé yìí sílẹ̀. Ìyẹn ò sọ wá dọ̀tá ara wa. Mo sì lọ kí ẹnìkan tó ń ṣe oríire kan tó jẹ́ oníṣẹ̀ṣe, mo sì lọ kí few days ago tí mo lọ kí kú oríire. Ìyẹn ò sọ wá dọ̀tá. Ẹ jẹ́ kí gbogbo wa àti ẹ̀yin náà ti fẹ́ di bí àwọn tẹ́ ẹ sọ pé ń bú ẹ̀sìn yín, kò fẹ́ sí yàtọ̀ mọ́, the same thing lẹ́jọ́, the same level lẹ́jọ́ wà nísìn, kò fẹ́ sí yàtọ̀ mọ́. Ní tí ó dẹ̀ gbẹ̀yìn rẹ̀ Ọlọ́run nìkan ló yé. Ẹ jẹ́ a máa jọ fìfẹ́ lò, kájọ fìfẹ́ gbé, kájọ gbà yí pé ọ̀kan náà jọ ni wá. Ẹ̀sìn là ní dàpọ̀, religion là ní mix up. Tá a bá ti mọ̀ yẹn ó ti tán. Ẹ wá rí Akéwùgbà Gold ọmọ Akéwùgbà ẹ̀rù Wàsílà tọrọ kan, mo bí Ọlọ́run fún ẹ, Ọlọ́run á mú ẹ dúró, aburú ò ní ṣe ẹ́. Táwọn àfáà bá rìn lọ́nà tí wọ́n gbà rìn, ẹni tí yóò bá fi evidence yóò pàpà rẹ̀ ni. Èyàn ò ní máa búlẹ̀, èyàn ò ní máa ń sọ̀tẹ̀, èyàn ò ní máa parọ́ pé òun fún lówó nígbà tí ò fún ní nǹkan kan. Ọ̀tọ̀ lẹni tó san 100,000, gbogbo ẹ̀ ló ti wà nínú recording. Èyàn ò ní máa parọ́. Ẹgbẹ́ ọmọ yìí mára tẹ́ bá mọ̀ pé need it for evidence. Nobody is stopping you. Please go ahead. Adájọ́ ní ó dájọ́ kì í ṣàwa. Bí gbogbo àná bá déwájú adájọ́ àjọṣe yes sir, my lord, gbogbo wa wù. Lọ́rọ̀ bá tán. Wàsílà Ọlọ́run ó dúró tiẹ̀. Gbogbo nǹkan tó bá rí tí bá ń pa ẹ láyà máa pè mí. Mo fi Ọlọ́run fi ẹ́ lọ́kàn balẹ̀ lórí dáadáa. Àti wá àtọkọ ẹ àtọmọ ẹ jọ sóríire àti gbogbo ẹbí rẹ.